ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Èyí ni ohun tí a mọ̀ lórí àwọn agbébọn tí wọ́n ní wọ́n ti wọ ìpínlẹ̀ Èkó. Láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ni onírúurú fídíò àti àwòrán ti gba orí ayélujára níbi tí àwọn èèyàn kan ti ń sọ pé àwọn agbébọn ti wọ ìpínlẹ̀ Èkó. Àwọn fídíò náà ló ti ń dá inú fu àyàfu sílẹ̀ tí ọ̀pọ̀ èèyàn sì ń béèrè pé ṣé lóòótọ́ ni ọ̀rọ̀ náà. Èyí kò ṣẹ̀yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Borno tó wáyé ní ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn níbi tí àwọn agbébọn ti jí ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n sì wà ní àhámọ́ àwọn ajínigbé náà gbé lọ. Láti ọjọ́ kìíní oṣù kẹfà ni onírúurú fídíò àti fọ́tò lọ́kọ̀ọ́jọ̀kan ti gba orí ayélujára títí di àsìkò yìí tí wọ́n sì ń fẹ̀sùn kàn pé àwọn agbébọn ti wọ ìpínlẹ̀ Èkó. Lára àwọn ibi tí wọ́n dárúkọ nínú àwọn fídíò náà pé àwọn agbébọn ti balẹ̀ sí ní ìpínlẹ̀ Èkó ní agbègbè Lẹ́kì àti Ìkòròdú, àti pé àwọn ọlọ́pàá ti náwó gan àwọn kan nínú àwọn agbébọn náà. Nínú ọ̀kan nínú àwọn fídíò náà ni ẹnìkan ti sọ pé ọ̀pọ̀ àwọn òbí ni wọ́n ti mú àwọn ọmọ wọn kúrò ní àwọn ilé ẹ̀kọ́ bí ìròyìn pé àwọn agbébọn ti ya wọ agbègbè tí wọ́n sì ti fẹ́ kàn wọ́n lára tán. Níṣe ni ọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ bí eré, àmọ́ àwọn gbajúmọ̀ ìlú kan náà tí wọ́n ń fi àwọn fídíò náà sójú òpó ayélujára wọn láti fi ta àwọn ará ìlú ní olóbó. Èyí ló mú iléeṣẹ́ ìròyìn kàn sí àwọn tí ọ̀rọ̀ kàn láti fìdí òótọ́ múlẹ̀ lórí ìròyìn náà. Kí wá ni ohun tí àwọn aláṣẹ sọ gan-an lórí ọ̀rọ̀ yìí? A fẹ́ fi tó àwọn aráàlú létí pé àwọn ẹ̀ṣọ́ ààbò ní ìjọba ìpínlẹ̀ àti ìjọba ìbílẹ̀ ti gbọ́ nípa ìròyìn tó ń lọ lórí ayélujára. Wọ́n sì ti ń ṣiṣẹ́ láti mójútó ìṣẹ̀lẹ̀ náà. Gbogbo ìgbésẹ̀ ààbò tó yẹ ni à ń gbé láti rí i pé àlàáfíà àti ìdúróore ààbò wà ní agbègbè wa. Èyí ni ọ̀rọ̀ tí alága ìjọba ìbílẹ̀ Ìbẹ̀jú Lẹ́kì Abdullahi Ṣẹ̀san sọ̀rọ̀ láti fèsì sí gbogbo àwọn ìròyìn tó gba lórí ayélujára pé àwọn agbébọn ti ń ṣọṣẹ́ ní Lẹ́kì. Alága náà rọ àwọn èèyàn láti má ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn àti pé kò sí ẹni tó lẹ́tọ̀ọ́ láti tẹ ẹ̀tọ́ àwọn èèyàn lójúmọ́lẹ̀ tàbí tàbùkù ẹnikẹ́ni tàbí fi ìyà jẹ ẹnikẹ́ni lọ́nà àìtọ́. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó sọ pé àwọn ti rí ọ̀pọ̀ àwọn fídíò tó gba orí ayélujára níbi tí wọ́n ti fẹ̀sùn kàn pé àwọn agbésùnmọ̀mí ti ń gbìyànjú láti ṣèkọlù sáwọn ilé ẹ̀kọ́ àtàwọn ọmọdé ní Ìbẹ̀jú Lẹ́kì, Ìmọ̀ta, Òkè Afọ̀ àtàwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ọlọ́pàá ní irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn ọ̀hún o. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Èkó Abímbọ́lá Adébísí sọ pé àwọn tó ń gbé ìròyìn náà kiri mọ̀ọ́mọ̀ fẹ́ dá ìpayà sílẹ̀ láàrin ìlú ni. Adébísí ní kò sí ìpèníjà ààbò kankan ní ìpínlẹ̀ Èkó tàbí ìkọlù kankan sáwọn ilé ẹ̀kọ́ láwọn agbègbè Ìbẹ̀jú Lẹ́kì, Ìmọ̀ta, Òkè Afọ̀ àtàwọn ibòmíì. Iléeṣẹ́ ọlọ́pàá ní ohun ìbànújẹ́ ni pé ọlọ́kadà kan táwọn èèyàn fẹ̀sùn kàn bíi Fúlàní agbébọn tí wọ́n sì ṣèkọlù sí pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìkọlù náà. Adébísí ní bí wọ́n ṣe fẹ̀sùn kan ọkùnrin náà pé agbébọn ni kò sẹ̀yìn ìròyìn táwọn kan ń gbé kiri ló jẹ́ kí wọ́n ṣèkọlù sí i. Bí wọ́n ṣe ń gbé ìròyìn òfegè kiri ti mú ẹ̀mí èèyàn kan lọ. Kùláhà Àyùbá ẹni ọdún 24 tó jẹ́ ọlọ́kadà lọ. Àwọn ọ̀dọ́ ìlú kò ṣe ìwádìí ìròyìn tí wọ́n gbọ́ nípa àwọn agbébọn tí wọ́n ti fẹ̀sùn kàn pé agbébọn ni. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn afurasí 15 ní ọwọ́ ti bà pé wọ́n gbé ìròyìn òfegè nípa àwọn agbébọn náà kiri àti pé ìgbàgbọ́ wà pé wọ́n lọ́wọ́ nínú ikú Àyùbá. Wọ́n ní ìwádìí ti ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà. Bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe ń fìdí ìròyìn múlẹ̀ pé kò sí àwọn agbébọn ní ìpínlẹ̀ Èkó ni wọ́n jáwé ìkìlọ̀ pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ pé ó gbé ìròyìn òfegè lórí ayélujára tàbí kọ ohunkóhun tó lè dá inú fu àyàfu sílẹ̀ ni wọ́n máa fojú winá òfin. Kí wá ni ohun tó ṣẹlẹ̀ ní Ìkòròdú àti Lẹ́kì gan-an? Nígbà tí iléeṣẹ́ ìròyìn Yorùbá kàn sí DPO Lẹ́kì níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, Rasheed Owóṣe ní kò sí ààyè tí àwọn agbébọn lè farapamọ́ sí ní Lẹ́kì. Ó
ó ní fídíò táwọn èèyàn ń gbé kiri gẹ́gẹ́ bí àwọn agbébọn ló jẹ́ àwọn èèyàn tí wọ́n ń ta ẹran àgbò lásìkò ọdún iléyá ní Ìkòròdú. Àwọn fídíò kan ṣàfihàn báwọn òbí ṣe ń sáré lọ mú àwọn ọmọ wọn ní ilé ẹ̀kọ́ nítorí ìròyìn pé àwọn agbébọn ti wà ní agbègbè náà. Àmọ́ ọlọ́pàá Ògúnníyì Babátúndé tó jẹ́ alákòóso agbègbè Ìmọ̀ta níbi tí wọ́n ti fẹ̀sùn kàn pé ìṣẹ̀lẹ̀ náà wáyé sọ pé àwọn èèyàn ló ń gbé ìròyìn òfegè kiri. Ó wá ṣàlàyé pé ohun tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn ni wọ́n dáwọ́ jọ na Haúsá kan ní agbègbè náà nítorí wọ́n bá àwọn aṣọ ọmọdé nínú báàgì rẹ̀. Ó ní ìgbà tí òun àtàwọn ọlọ́pàá míì dé agbègbè náà ni wọ́n tó rí i pé ọ̀rọ̀ kò rí bí wọ́n ṣe ń gbé kiri lórí ayélujára. Ó sọ pé obìnrin kan ló fún Haúsá náà láwọn aṣọ ọmọdé nítorí àwọn ọmọ rẹ̀ kò rí aṣọ wọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ránṣẹ́ pé obìnrin náà láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tí wọ́n sì ní bẹ́ẹ̀ lórí. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.